Africa Content TV. Mọ́lọ́dọ̀ ní ìfàsímà o àwọn tó mọ̀rin wọ́n ti fi ìbẹ̀ ìṣeré kóyó àwọn olúwọlé kọ́ ẹ̀sìpá àwọn tó mọ̀rin wọ́n jẹ́ bí ìṣeré. Omi a máa nípa ọ̀, ojú paralẹ̀ gbà ọ̀ṣọ́ ọ̀ṣọ́ bẹ̀tẹ̀rù. Àwọn ọ̀dọ́. Kòkòrò jẹ́jẹ́ mú mi nítorí ìgbé àkìrí ẹ̀rẹ́ wúrú. Ẹni bẹ́ẹ̀ yín arúgbó níta. Òun ní abẹ̀rẹ̀ pé ìbálẹ̀ ẹ̀kọ́ làbí ẹsẹ̀ òrò fúra ẹ̀ka mi. Ìmọ̀lẹ́ fújì ìnáwó òmùnú. Ọ̀pọ̀ là máa kọ́kọ́ dún Ojúmọ́lá Pasuma. Torí ìgbà ṣẹlẹ̀ ni 50 years coronation, 50 years of throne. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún Ojúmọ́lá tó ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan Paso Ojúmọ́lá nígbà òpórè ẹ̀kọ́ Paso. Arúgbó náà pè bí o làbáìkà ẹ̀kọ́ dáadáa. Ẹjẹ́ akódúpẹ́ náà bá kàlàbí o lọ́wọ́lọ́. Torí wọ́n ti mọjọ́ sí ti pẹ́. Ọjọ́ ti gorí ọjọ́. Ọ̀sẹ̀ ti gorí ọ̀sẹ̀. Oṣù ti bóṣù pàdé. Kúnlé náà bá kàlàbí o tán ti dájọ́. Àwọn dúpẹ́ kọjọ́ tó dá. Ó bá aláì, ó bá aláì. Kábíyèsí tó dájọ́ tó ṣe pàtí tó ṣayẹyẹ alábíó ẹsẹ̀ ìyọlọ́pẹ́ wọn bẹ lálàáfíà náírà adúpẹ́ sáàtì. Gbogbo àwọn olórí kò sí dààmú Ojúmọ́lá adúpẹ́ bọ́lọ́sẹ̀. Gbogbo prince and princess gbogbo wọn ṣe dáadáa láàfin alábíó ẹṣẹ́ lọ́wọ́. Gbogbo àwọn olóyè, àwọn tó ti wà bẹ̀ tẹ́lẹ̀, àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ Paso, adúpẹ́ inú ìdùnnú ìbùkún wà. Gbogbo ọmọ ìlú lára bá Kàlàbí ò lárépo pátápátá. Ọbẹ̀ láyọ̀ inú wọn dùn, ayọ̀ wọn kún, eku kẹ́bi eku. Ẹyẹ tó bí ẹyẹ ọmọ ènìyàn fọ́n bí ọmọ ènìyàn nínú ààrẹ èkó Paso kádúpẹ́ fọ́lọ́hún. Ọpẹ́ lọ̀rọ̀ wọ́n já sí ọ alápẹ́ ẹsẹ̀ ò lágbára ọ̀gá ṣọlọ́hún. Paso àwọn kan máa dúpẹ́ àwọn kan ò ní dúpẹ́. Ẹnu ọpẹ́ lọ́wọ́ fi sọ̀rọ̀. Torí wọ́n yà aláìmọ́rẹ́ ni. Sábàrẹ̀ gbogbo ẹ̀ pápá, ó yẹ kó lè dúpẹ́. Sábàrẹ̀ gbogbo ẹ̀ pápá, gift of life, ìyẹn kò ti tó. Wíwà láyé wíwà láyé, ìyẹn kò tó pẹ́ o. Báàsì ẹsẹ̀ tó bá ronú jinlẹ̀ dáadáa la bí ẹsẹ̀ wá dúpẹ́ òbí tiwa. Àwọn kan máa dúpẹ́, àwọn kan ò ní dúpẹ́.
sọ̀rọ̀. Ṣé máa kó ṣú ọjọ́ òbí mi pàṣẹ ló jẹ́? Kí àjọ sọ̀rọ̀. Kí àjọ kọ́lẹ̀ àgbàkàbà sóòkè sọ tí mo fẹ́. Mo ṣe pọ̀ yẹn. Mo ṣe pọ̀ yẹn o. Kọ́lẹ̀ àgbàkàbà sọ̀rọ̀ lọ́pẹ́. Jáwọ́ o. Tá a mú dunu bọ̀ ògùn lè bá tó. Kókó bọ̀ ọ̀gbọ̀n lè bá tó. November ṣé máa pé bọ́ọ̀tì ọjọ́ mi máa sọ ló jẹ́ November bẹ́ẹ̀ má gbẹ̀gẹ̀ bọ̀ àgbẹ̀gẹ̀ tó ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ba sọ. Ìṣẹ́gun tọ̀rọ̀ tó fi ní tẹ̀mí bá mú bọ̀ bá mú dání. Ìṣẹ́gun ojú ọ̀run ìṣẹ́gun ojú fò ìṣẹ́gun fi ṣẹ́. Ìbá síláàtò bá mú dání. Ìṣẹ́gun inú ẹbí làbákàlà bí ọkùnrin. Ògò tó bí àbá tó. Yóò bá mú bọ̀. Jẹ́ rí nǹkan sílẹ̀ àbákàlà bí ó ní 2025 tó mẹ́tán. 2025 kó tó dìbò tán November ó máa dé. Òyìnbó ti wà ní play. Ó máa dé land. Káàkiri 3 hours. Wà land. Kúlẹ̀ àbákàlà bí ó ní lọ. Kò ṣe fún ọyẹ́ jọ. Ó ṣàgbàgbé. Ìbá síláàtò òun dáadáa. Tó bá mú dání, tí mo lè dánú sí o. Ìbá síláàtò bàbá ẹ̀ máa ń lọ. Kí n lè ṣe dáadáa pẹ̀lú àwọn tèmi. Kí n lè rọ́jọ́ bí mi ṣe é máa so. Kí ló fẹ́ gba ọdún gbogbo wa? Kí ló fẹ́ gba ọdún gbogbo wa? Káwọn ní bá ti ṣe káwọn ọmọ gbé wà. Ọba ìgbé. Olórí princess ẹ̀yin ọmọ ìlú gbogbo èèyàn ti ní èèyàn dáadáa àwọn olóò àtàwọn táwọn ti ṣe wọn 50 years of trade ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí oyè o bàbá yìí. Àmọ́ o ẹgbẹ́ dàgbà o ọjọ́ yẹn náà rẹ̀. 2010 ló dàbí àná lọ bí bàbá jọba olúwarẹ́pọ̀ oníkòyí àtọ̀dá ọmọ o èèpẹ̀ dàgbà o àtọ̀dá o ṣe tún ti yé ọmọ o èèpẹ̀ dàgbà àtọ̀dá wa ṣe tẹ́tí yé. Kí n máa gbàdúrà fọ́tọ̀ kábíyèsí olórí ọmọdélé ó ní kí n máa sọ pé bàbá ẹ ṣe tá a ti rí ẹ ọmọ ẹ lágbá lọ́wọ́ ẹ ṣe fọ́ọ̀tì ẹ. Bí sí mọ́tì ilẹ̀ náà. Ọdún ló pẹ̀lú àdúgbò rẹ̀ ṣe wà tí wọ́n gbọ́ àròpọ̀ náà kẹ́. Olú àròpọ̀ náà kéré.